Ẹ kúrọ̀lẹ́ o bàbá. Èmi ọmọ yín náà tún ni àgbà tèmi Èjìrẹ́ Janta. Mo jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé tá a máa ń gbé àṣà àti ìṣe lárugẹ. Ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ dákun bàbá ṣé mo lè mọ orúkọ yín sà? Abdulwahab Alaran. Síwájú ohun gbogbo ìjọ ọmọ Yorùbá ni yín sà. Ọmọ Yorùbá ni àwọn tó ní Yorùbá sámsám. Ẹ dákun jẹ́ fẹ́rẹ̀ tí ń jẹ́ oríkì ṣé wọ́n máa ń kì í sà? Àṣẹ ẹgbọ́n tán wí wọ́n láwọn èbó náà fi sọ wọ́n ní mo láìkì ẹ̀gàn kódà àwọn nǹkan bẹ̀ tán máa ń kì í. Ǹjẹ́ oríkì wo ni yín sà? Àgàn ọmọ tápà kọ́hùn. Ẹ bá ń kì í díẹ̀ sà. Àtàndá àgàn ọmọ tápà ọmọ Olúbísí ọmọ ẹranko yáyù ànúmí ọmọ oyè ọkàn yàlìyàlì tó yẹ tápà lálẹ́ a sì mi àgbàjá ṣíṣe ọjọ́ mo gbọ́ pẹ́lẹ́ ìtápà ń jóná mo sáré etí mi fẹ́ já torí aṣọ kọ́ torí ẹ̀wù gan ẹ mọ̀ pé torí ìsàsùn ìwé ẹja ni ọ̀tọ̀ ní tápà tí ń tẹ́pà ọ̀tọ̀ ní tápà tí ń dáná okúlíkúlí mo ní tápà ta ṣúlú ibè parapa kúdá ibè tápà èjì nana pàbó. Ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín sà. Bàbá ẹ dákun jẹ́ tá a bá tún pàdé yín àbí tá a bá tún rí yín nìkan lára ní tẹ̀ ń bá wa gbéra ǹjẹ́ ẹ tún nífẹ̀ẹ́ sí oríkì wa yìí ká sì mọ̀ ṣe lọ bẹ́ẹ̀. Àmín. Ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ yára lé ọ̀dọ̀ bàbá mi mo wà Àtàndá àgàn ọmọ tápà níbo la wà Ìlọrin Àfọ̀njá náà ni ikọ́ ń bẹ ńlọrin o ẹ máa bá wa lọ ẹ máa tẹ̀lé wa bọ̀.